ọmọkùnrin tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin so ẹ gbìyànjú ẹ bá wa gẹ́ẹ̀tì egbò igi àgbọn àti èpo igi àgbọn àti àgbọn tó wà lórí ẹ̀. For example, igi àgbọn leléyìí nísìn ẹ ṣá díẹ̀ lára igi àgbọn yìí, ẹ mú rúùtù ẹ̀, ẹ mú ewé igi àgbọn ẹyọ kan, ẹ já àgbọn tó wà lórí ẹ̀. Tẹ́ bá ti já bẹ́ẹ̀ yẹn, egbò túdè, ẹ wá egbò túdè àti oko pẹ́pẹ́yẹ, ẹra pẹ́pẹ́yẹ, ẹ pa nípa àlàálì, pẹ́pẹ́yẹ ńlá ẹ pa nípa àlàálì, ẹ yọ oko ẹ̀. So ẹ wá wá aṣọ funfun, ẹran lápò, ẹ kó gbogbo nǹkan wọ̀nyí sínú àpò aṣọ funfun pẹ̀lú odidi atare kan àti agolo mílìkì ata ìjọ̀sìn kan, ẹ dà á sí, ẹ dì í lókùn, ẹ dì í lẹ́nu, ẹ wá jó. Tẹ́ bá ti jó bẹ́ẹ̀ yẹn tán, ẹ wá try kẹ́ gẹ́ẹ̀tì ìyèrè àti kànáfùrù àti egbò tẹ̀yọ̀, ẹ lo àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀, ẹ mix ẹ̀ pẹ̀lú powder yìí bí sínú láì tààlà. Tó bá ti mix ẹ̀ papọ̀ tán, wàá máa fi omi tó gbóná lò díẹ̀díẹ̀. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò èdè lẹ̀ kẹ́ má ṣe nǹkan lò. Gbogbo àwọn tó ń lo product wa lórí tó ń bá mú nǹkan ọmọkùnrin àbí tí nǹkan ọmọkùnrin ò fẹ́ ṣiṣẹ́ mọ́, oríṣiríṣi ìpèníjà tó máa ń fà á àti ṣèdánilẹ́kọ̀ọ́ ẹ̀ sẹ́yìn. So òní kò sí time, akọni ká sọ ìdánilẹ́kọ̀ọ́ lórí eléyìí torí àwọn èèyàn àti ṣe live lórí ẹ̀, wọ́n ní ká ṣe ní skit páwọn ń gbádùn program wa. Kó dẹ̀ tó ṣiṣẹ́ yàbí tó wá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fisa kàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run, ìwọ tó o bá lè ṣiṣẹ́ yẹn, tó o bá lè ṣe bá ṣe sọ yìí, aláwọn product kí n bọ́ síbí yìí, aláwọn product tó yẹ pé ó ń ṣiṣẹ́ fún ẹwọ́rú product yìí sí báyìí. Kò sí èké nínú ìpèníjà tí o lè fi tákù, especially ìwọ ọmọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin. Aláwọn special powder fún ìwọ tó yẹ pé o wà nílùú òyìnbó àbò ń ṣiṣẹ́ bí aláìṣe. So powder yìí kì í ṣàwúre, kì í ṣẹ̀yọnú, kì í ṣoṣólẹ̀. Nǹkan tó ń ṣiṣẹ́ fún ni pé barrier máa wà láàrin ìwà àti evil world. Wọn ò ní access sí wa, dẹ̀ máa gbé nǹkan dáadáa ṣe nínú ayé. Gbogbo ìwọ tó ń mú nǹkan ọmọkùnrin ẹ̀, a ní special powder fún obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, cancer, diabetics, asthma, àwọn àìsàn ńláńlá, gbogbo àwọn ẹ̀mí òkùnkùn tó ń dá àwọn èèyàn láàmú. Aláwọn powder tó pété bá ń lò wọn ní access yẹn. Ẹ WhatsApp wa lórí +27612956389. Ẹ gbé kíní wa kọ́ mọ̀ pé ọ́fíìsì wa la wà, ilé wa la wà ní South Africa. So kò sí èké tó bá jẹ́ nínú ìpèníjà, nínú problem, both natural and spiritual. Ẹ contact Sheikh Afagba International Limited. Innal izzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń dá sètò àwọn ọmọ aláìní, Ọlọ́run máa gbàdúrà yín. A nídìí Hajj àti Umura ní organisation wa fi ta wá lọ́rẹ, àdúrà yín á gbà. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń support wa náà, gbogbo nǹkan tẹ́ bá ti lo product wa fún, ogun tó bá ti ṣẹ́ kò ní gbérí fún yín mọ́ bí sínú láì tààlà. Both natural and spiritual problem, ẹ contact Sheikh Afagba International Limited. Ma salam wa ila liqa'i.